mo yọ̀ já lọ síbi tá à ń lọ náà kí ló ṣe tó ń ronú. Òun lórí àlá tí mo sọ fún yín tí mò ń lá ni tó ní kí n mú ìwà lọ́wọ́ ó ti sún mi mú tí nǹkan tí mo fẹ́ ṣe. Aláàbò sọ fún mi nígbà yẹn. Bẹ́ẹ̀ ni. Má wàá jẹ́ kó sú ẹ ṣé ìwọ ti gbàgbé ni ọ̀dọ̀ pásítọ̀ tó mímí àtọkọ mi lọ nígbà tí nǹkan ò wà òkè ó jẹ́ mú wa débẹ̀ gbogbo nǹkan wà òkè ṣó ti gbàgbé ni. Mo ti rántí bòwọ́n mi pé ọkùnrin ò lè sí bẹ́ẹ̀ náà. Ọlọ́run ṣe pé mo ti ní lẹ́gbẹ̀ẹ́ tí ó máa ṣe ìtẹ́ sọ fún mi ní ọkùnrin ò lọ́bẹ̀. Ẹ ṣe mọ̀. Èmi ò bá ń rò pé bóyá kó kúkú mú ọmọkùnrin lọ síbẹ̀ bóyá gbogbo nǹkan á wà òkè ẹ ti máa padà ṣe náà ni. Ọlọ́run ṣe pé mo tẹ̀lé tó máa là nínú ìlẹ́gbẹ̀ẹ́. Ẹ ṣe gan-an. Ó ra ìṣòro tọ́pẹ́ já lọ sí àdìgbò lọ sí ìgbà náà. Jésù àwa pẹ̀lú orúkọ Jésù. Àdúrà yẹn á gbà lórúkọ Jésù. Àmín Jésù ẹ ṣe mọ̀. Ṣé wọ́n ti ṣe ìrántí ọjọ́ mi mà? Bí òun ti yẹ kó mọ̀ pé ìwọ máa ń pọ̀ láìsí. Ikú pọ̀ ta kó máa ń dá lóhùn ìyá mi. Bẹ́ẹ̀ni ma. Èmi náà ni ọ̀rẹ́ mo yọ̀. Àjọ máa ń wá síbí báyìí. Àǹtí mo yọ̀. Ṣàlàáfíà lọ wá. Ṣé kò sí kankan tá a rí wọn? Ọmọ àtọ̀gá ẹ̀ lọ́jọ́ travel ṣébi iṣẹ́ ní ìjẹ́ kó ráyè mà. Jésù àwa pẹ̀lú Àmín orúkọ Jésù. Mo yọ̀ náà ló rán báyìí kókó mọ̀ bá ṣe máa ń wá síbí báyìí. Bẹ́ẹ̀ni. Ìjọ ọlọ́kùnrin la fi jẹ́ kẹ́ ẹ bá wa gbàdúrà fún. Jésù Kristi ẹkún ẹ̀jẹ̀ ká gbàdúrà. Jehovah Jésù Kristi Michael mímọ́ àwọn ìránṣẹ́ rẹ wà níwájú rẹ ní wákàtí àti ọ̀wọ̀ yìí Olúwa gbàdúrà fún Àmín Jésù. ṣẹ́gun ayé wọn Àmín Jésù. ilé àtọ̀nà wọn ìyá sí mímọ́ Àmín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ jókòó. Ẹ ṣeun mà. Ẹ ṣe gan. Jésù màlẹ́kà mímọ́. bá ní kí n ṣípè fún ọ̀rọ̀ ọmọ ìgbà yìí a ṣe ìpè tó ìwọ àti àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ tẹ́ máa sìn títí ayérayé. Ṣùgbọ́n mi ò ní ṣépè fún ọ̀rọ̀ mi ò ní sọ̀rọ̀ mo ti fi gbogbo ẹ̀ síwájú Ọlọ́run Ọlọ́run lọ́ba dákẹ́dájú ọmọ ọba ẹlẹ́sàn máa sún ẹlẹ́sàn ṣíṣe tiẹ̀ tiẹ̀ ló ṣe mo ṣe tọ́lọ́run. Hello, Dr. Ekason. Yes, sir. Àlàáfíà ni, sir. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè bóyá ẹ wà lọ́sítù mi. All right. Torí mo fẹ́ wá rí yín. No, not at all. Kò sí problem. Mo kàn fẹ́ rí tí mo fẹ́ wà ní. Mo ń rí àwọn sáìn kankan ni, so rí ẹ̀ mo fẹ́ wà ní. All right, ẹ wà lọ́fíìsì tó dà máa yọjú sí nísìn. All right, no problem. Ẹ ṣé mo dúpẹ́. Bẹ́ẹ̀ni bàbá arákùnrin ǹjẹ́ ọmọ tó ń jẹ́ 20/30 Jésù Kristi màlẹ́kà. Mọ́mí ṣe lè ṣàlàyé fún wa torí èmi ò tiẹ̀ gbọ́ rí 20/30. Òye yín arábìnrin ogun 20/30 òun ló ń jẹ́ arákùnrin tẹ̀ mọ́ wá sí bíbá. Bẹ́ẹ̀ni bàbá ò jẹ́ ṣá Michael bẹ́ẹ̀ni arákùnrin ta ló ń jẹ́ Tóyọ̀sí. Tóyọ̀sí ọ̀rẹ́ mi ni Tóyọ̀sí mo ti mọ̀ ti pẹ́ ṣùgbọ́n àkọ́jọ wà nìbàdàn gbà tèmi sì wá sékòó gbọ̀gbà tí wọ́n padà dé Ìbàdàn tí mo délé wọn ni mo gbọ́ pò ti kú. Nǹkan tẹ́ ṣe fún Tóyọ̀sí òun ló fa àìsàn sára Tóyọ̀sí arábìnrin tó ṣe kó pa á. Ìka ènìyàn máa níyàn o ìka èèyàn níyìn apààyàn níyìn ìka níyìn pẹ̀lú Jésù Kristi Jésù. Ẹ dúró ọ̀rọ̀ yóò ti yé mi. Jésù Kristi. Báwo ló ṣe jẹ́ ṣé wo ló pa ẹ̀? Kì í ṣe mi mọ ìyàwó di ọ̀rọ̀ yóò yé mi. Tóyọ̀sí tó kú lóòótọ́ mo gbọ́ pé ó ṣàìsàn ni kó tó kú ṣùgbọ́n àìsàn tó ṣe pàtó gan ni ò yé mi. Arákùnrin
nǹkan tẹ́ ṣe fún arábìnrin yìí ló fa àìsàn sí lára àbí ẹ rántí ni. ó mọ̀ wípé Yorùbá bọ̀ wọ́n ní ohun tó bá ti dùn ní báyìí ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹni. ọ̀rọ̀ ọ̀fẹ́ tí ń bẹ láàrin mi pẹ̀lú ẹ̀ òun ni mo torí ẹ̀ wá bá ẹ. mo ti sọ fún ẹ countless times kò sí nǹkan tó lè ṣe láàrin àti ní mi ò lè fẹ́ mo lọ́kọ mo ti ní ọkọ àfẹ́sọ́nà tèmi kódà ìgbélé tó rí gan ọlá ẹ̀ ni very soon sí mi náà máa marry. mi sọ pé ò láfẹ́sọ́nà bọ́ kò tí ì fẹ́ sílé. ìwọ fi yẹn lẹ̀ bí ò fẹ́ mi gan mi lè filẹ̀ nítorí tiẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni bí ò fẹ́ mi gan mi lè fẹ́ ẹ ọ̀rọ̀ fífẹ́ ò lè wáyé láàrin mi àti ẹ kò sí ìfẹ́ pààrà kínkínní báyìí kò sí lọ́kàn. ẹ bọ̀ èmi nífẹ̀ẹ́. má wọlé mi appreciate ó máa wáyé bẹ́ẹ̀ lóní ti lẹ́ni tí mi fẹ́ fẹ́ ìfi àti ẹ̀dẹ́ lọ́ọ̀ bára wa gan so kò nídìí a nídìí intruder or anybody tó máa a ní top party. tó yọ sí i. ìwà sọ fún mi kò sọ̀rọ̀ fífẹ́ láàrin wa mi má jẹ́ ntàn yìí. ó dẹ̀ fi sílẹ̀ lọ wọlé. Mr. Bode ẹ jẹ́ ká ṣe ní 50-50 kò possible ní 60-40. ẹ̀yin náà wò ẹ̀yin lẹ gbéṣẹ́ wá èmi mo fẹ́ ṣiṣẹ́ ní kí n gba 40 kẹ́yìn gba 60 gbogbo èrè orí iṣẹ́ ilẹ̀ ti gbà ó la fẹ́ fi ṣiṣẹ́ tó bá yẹ máa complain pé àṣìṣe yín dáadáa 60-40 yóò possible mo ò lè ṣe o mi ní tán yìí tẹ́ bá ti mọ̀ pé ẹ gba 50-50 mo sì lè manage kí n bá yín ṣe kí 50 bọ́ sí side ọ̀dọ̀ yín kí 50 bọ́ sí side ọ̀dọ̀ tiwa no problem tó bá ti ní ẹ ti gbà bẹ́ẹ̀ ẹ jẹ́ àbẹ̀rẹ̀ iṣẹ́ ní Monday bàbá yín ṣe gan ẹ take care sir bàbá sir mi wá ẹ̀gbọ́n má bínú pé mo dá ẹ dúró ara àwọn business partner wa náà ni kò mọ bí ọ̀rọ̀ àwọn èèyàn ṣe rí láyé èèyàn gbéṣẹ́ wá ó lóun máa gba 60 nínú 100 èmi tí mo fẹ́ ṣiṣẹ́ oní kí n mú 40 báwo ló ṣe máa ṣe ṣe. ilé àìsí wà nìyẹn. báwo mo ṣe fẹ́ fi 40 ṣiṣẹ́ nínú 100 tí wàá gba 60 náà sọ fún mi tíṣẹ́ yẹn dẹ̀ máa dáa. àwọn èèyàn lágbára gan. ìwọ náà rí country bó ṣe nà tó bá yọ máa ní country yóò dà tán dẹ̀ mú pàwá fúnra làǹbà country yìí jẹ. bẹ́ẹ̀ bí ilé ayé ṣe rí nìyẹn. àfikún lọ ṣàwọn ṣàánú. ohun tí mo ti wà rí yín fún ẹ mọ̀ pé ẹ bá mi sọ nípa contract kan pẹ́pẹ́ gbé fún yín. yes. ẹ dẹ̀ ti rí ẹ̀ǹtọ́ fẹ́ gbé fún. òun mi wá mo tí ì rí kì í dẹ̀ ṣe pé mo tún rí bọ́ trust ní problem tí mo ní ara kan ní èyí tí mo sọ lọ́wọ́ yìí tó fẹ́ jẹun jù lóhùn lọ. bó àwọn èèyàn ṣe rí nìyẹn trust yẹn gbogbo ní problem tí mo rí a lot of people ti wá tí wọ́n ti láwọn fẹ́ àwọn kí n award contract yẹn fáwọn but wo trust mi ó lágbára gan. because ohun tí mo torí ẹ̀ wá nìyẹn pé ẹni tẹ́ bá fẹ́ gbé fún kẹrí pé because kò ń ṣe iṣẹ́ owó kékeré ṣe é mọ̀ bẹ́ẹ̀ tó kọ́ máa lọ dá wàhálà lẹ́sìn sí lọ́rùn. wàhálà tó ń sọ yẹn gangan lè ní rò but wọ́n tún ti rí ẹnìkan tó lè ṣe. ṣé ẹ̀dẹ̀ ṣọ́ọ̀fù ẹni máa ó wà òkè fún ṣá. ọkàn mi sọ pé kí n gbé fún ó lè ṣe ní ẹ looking at gbogbo àwọn iṣẹ́ ọwọ́ ẹ̀ tí mo rí mo lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ mo rí everything mo rí pé èèyàn tó mọ nǹkan tó ń ṣe ni àti wá trust ẹ̀ ọ̀gbọ̀ngàn ló kù fèmí sí ó lè ṣe. ẹ̀dẹ̀ mọ́ délédélé torí tẹ́ bá mọ̀ délédélé kò dáa o. wọ́n súnmọ́ mi díẹ̀ wá mo mọ̀ pé tí n bá fi ìgbàgbọ́ ṣe kọ́lọ́ máa jà kábọ̀. àmì èèyàn gbọ́dọ̀ wà very careful torí mi ò fẹ́ wàhálà fún yàtọ̀. ara ní wàhálà agbára lọ kí ni kí n ọ̀fà ẹ̀ kí ló fẹ́ jẹ́ kí ló fẹ́. ọ̀dọ́ yìí mo wà editing tó bá ti wù yín ni. tó bá ní àwọn ilé bá ẹ wo. tó yà sí ọlọ́run ní sọ ẹlẹ́nu iṣẹ́ ò ní bàjẹ́ o ọlọ́run dẹ̀ ní sọ ẹlẹ́nu wo iṣẹ́ tí mo gbé fún ọ yìí tí ìbá ṣe pé bó o ṣe jẹ́ sí mi iṣẹ́ yẹn ò bá má ṣe é ṣe bọ́ bí mo ṣe gbé fún ẹ jọ má gbàjẹ́ lẹ́nu mi
Ọlọ́run ní gbàjẹ́ lẹ́nu. Ẹ̀yin fọkàn yín balẹ̀. Èmi fúnra mi ti sọ fún yín pé a máa ṣiṣẹ́ yín dáadáa. Kódà mi ní gbé fáwọn ọmọọṣẹ́ mi pé kán máa ṣe. Fúnra mi báyìí ni máa mójútó gbogbo nǹkan tó bá ń ṣe. Má dé make sure pé mo deliver on time. Ẹ̀yin fúnra yín gan máa rí tí bá gbélé wa. Ẹ̀yin gan máa gbéṣẹ́ mi fún mi nígbà tí bá rán tán. Ẹ fọkàn yín balẹ̀. Mi fúnra mi mo sọ fún yín pé ṣé ilé mo máa ṣe dáadáa. Fúnra mi báyìí mo máa mójútó gbogbo nǹkan tó máa rán pátápátá. Máa make sure pé gbogbo nǹkan tó máa rán pé gbogbo ẹ̀ ló máa wà okay. Perfectly la máa rán. Mo dẹ̀ máa make sure pé mo deliver on time. Kò ní sí any delay at all. Àdúpẹ́ wálé. Àdúpẹ́. Wíwá ẹ̀gbọ́n. Báwo? Kùjọ mẹ́ta. Báwo lẹ gbèsè? Kí ló wá sí níbí? Tó wá ṣe mọ̀. Ṣé ẹ mọ̀ra ni? Èèyàn mi ni tó yọ̀ sí. Mo mọ̀ dáadáa, èèyàn mi ni. O mọ̀ dáadáa. Mo mọ̀ jù. Ń gbọ́ o mọ̀. Mo mọ̀ wọ́n àtijọ́ wà ti pẹ́. Kò lè sọ pé òun mọ̀ mí. Kò kéré inú ayé bó ṣe wà ẹ̀. Wíwá. Sure. Ẹ ti wà tipẹ́. Tipẹ́. Ẹ̀gbọ́n. Ẹ̀kùn. Bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe rò ó. Torí mo jẹ́rìí ọ̀tọ̀ ní tẹ́yìn máa rò. Ìdán. Mo jẹ́rìí ẹ̀. Tó wá níbẹ̀ ajẹ́ pé ibi tá a fẹ́ gbòbí sí. Obì ti wù níbẹ̀ nìyẹn. Wíwá. Òun mo fẹ́ gbéṣẹ́ yẹn fún un. Ẹ bá sọ fún mi pé contract ẹ sọ nípa ẹ̀ ń tẹ́ fẹ́ gbé fún mi. Òun mo fẹ́ gbé fún un. Tóyọ̀sí. Mo bẹ́ẹ̀ yọ o. Ṣé adúpẹ́ o? Má wá balẹ̀ lásán. Bá mi kìlọ̀ fún un. Trust tí mo ní nínú ẹ̀. Òun ló máa jẹ́ kí n àwọ́dì ẹ̀ fún pátápátá báyìí. Òun ni kó má kó wá ṣọmọ dáadáa. Kò lè disappoint. Kó súnmọ́ mi náà bọ̀ kó jọ kó má disappoint. Kò lè disappoint. Kó jọ. Kò lè disappoint yín. Kò sí wàhálà. Tó tiẹ̀ tó rí mi pẹ̀lú yín, kò lè disappoint yín. Tí ìwọ kan tiẹ̀ sọ pé ẹ ti jọ wà tipẹ́tipẹ́ yẹn no problem. Mo sọ fún yín tẹ́lẹ̀. Kò dìgbà tí bá fẹ́ gbogbo ẹni sọ. Fúnra ara iṣẹ́ ló máa polówó rẹ̀. Kò dìgbà tí bá fẹ́ ní sọ. Ọlọ́run dẹ̀ ṣe èèyàn kan wà bí tó máa ṣe lẹ́rìí mi sí. Kí iṣẹ́ àsàn kankan fún wọn. Fúnra wọn náà lọ débi tó sọ pé iṣẹ́ mi dáa. Ìyẹn fọkàn yín balẹ̀ kò sí wàhálà. Ọ̀tọ̀ ní tèmi tẹ̀ wá rí yín fún. Mi mọ̀ pé mo tún máa bó nǹkan níbí. Ọlọ́run torí kò yóò wá yín wá. Ọkàn mi ti balẹ̀ báyìí. Tó bá rí bẹ́ẹ̀ máa wú ọ láti tì í. Àti bí wọn náà ṣe súnmọ́ mi díẹ̀. Iṣẹ́ yẹn ó ti bọ́ sí i. Lẹ́yìn èlé máa tún gbé mi fún ẹ. Ẹ̀gbọ́n ẹ wò inú mi dùn gan o pé tí bá mi ẹ̀pọ̀ ẹ̀ jọ ẹ̀yìn ẹ̀ wò ẹ ṣé o. Àká nọ́mbà ẹ̀ kí n kàn fún ẹ lówó díẹ̀ kó tiẹ̀ ṣe fi. 02. Mú ìwà ìwọ ni màá kí pé o ṣe okó àfọmọ́ mi ọ̀ṣà. Ẹ̀gbọ́n àmàkẹ́ ń dúpẹ́ ara ẹni. Ìwọ náà ló dúró fún un. Ìwọ náà dẹ̀ tún ní ilé ní tó fẹ́ gba owó lọ́wọ́ o tún wá láti jẹ́ kí n mọ̀ pé o garanti ẹ̀. Ọmọ gidi ni. Ìwọ fún rẹ ni kó máa bá rẹ lójú jẹ o. Ẹ má jà kọ́ rẹ lẹ́sọ̀rọ̀ jẹ́ kí n wọlé kí n mú chẹ́ẹ̀kì mi wá. Kí wọlé tètè máa lọ́n sí kọ́bọ̀ kù sí ọwọ́ ẹ̀ má dàbòrò. Ṣé wàá mú bọ̀? Alright. Ó yọ̀ sí. Wá. Ṣé ìgbà tọ́rọ̀ dẹ̀ fi débi tó dé ń sìn? Gbogbo ìtí mò ń bẹ́ẹ̀ sọ sódẹ̀ máa gbọ́. Kí ló dé tó tún mọ́rọ̀ yẹn wọ ní ibi àbá tó ṣe báyìí àwọn. Kí ni mi ní ṣe? Ó wà gbọ́n tó bá ti dunni ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni. Torí ìyẹn ó wà importance mi ju gbogbo ètò ìsọ yẹn lọ. Mú ìwà ṣé torí orí kékeré tó ṣe fún mi tó fẹ́ ṣorí kó tún jókòó tì ó ṣe báyìí àwọn. Nǹkan. Má gbé kínní ìjáde lọ mọ́ náà. Kò ń ṣe tiẹ̀ ẹrù àgbà ni. Àtẹrù àgbà àtẹrù ọmọdé mo fẹ́ rù. O lè rù tó bá gbé bá pa ẹ lórí. Èmi tó yọ sí. Láti ọ̀rọ̀ wo jọ níbo ni restroom wa mo ní láti ń yàrá rẹ̀. Ẹ̀yin bẹ́ẹ̀ lọ. Ọ̀rẹ́ tí wọ́n rẹ̀ torí mi ti sọ pé kó wọnú yìí lọ ẹ̀gbọ́n nìkan ló wà lé mi ìdílé tán bá mi. Tí mo sì máa ń ta ẹ̀. So ẹ̀gbọ́n mi wá bá a ṣe nìyẹn ó ti yẹ. Inú mi ti ẹ̀dùn ní tẹ́tí ẹ̀fẹ́ ṣe lé mi sìn
inú mi dùn. Mo tún rò kìíní kan because mo ìwà ni yóò advice mi sí pé tí n bá fún ẹ ní check by the time tó bá máa dé báńkì wọ́n ṣì máa bẹ̀rẹ̀ àwọn question oríṣiríṣi kan lọ́wọ́ ẹ̀ because owó yẹn pọ̀ jù àmì ìfẹ́ stress so I could decide pé bóyá kí n ṣe transfer sí àbí kí ló. Mo ìwà sá mo wọlé right. Adé jọ jáde padà. Mo fi fóònù mi sílẹ̀ ní nígbà tí mo lọ. Ọ̀tọ̀ ni fóònù yẹn wà ń bí náà. Welcome sí mo jáde tí mo bá fóònù kò yé mi. Ẹ̀dẹ̀ ṣọ́ pé ẹ̀ kó dání nígbà tẹ̀ mí rí. Ọ̀tọ̀ ni fóònù yẹn wà ń bí náà. Ẹ má yà ní ìwé mi. Bí ẹ kó dání wọlé. No. Mo ń lọ fóònù wà bí pẹ̀lú bọ́tù yìí. Tí mo padà dé ń sìn ìwọ ló advice mi pé kí n fún ní transfer tí wọ́n fún mi. So how come tí fóònù disappear pé? Mi ò lè dìtàbí bó wá ní fóònù wa fẹ́ wà. Ẹ̀dẹ̀ ṣọ́ pé ẹ̀ kó fóònù ìdánimọ̀lé. Kò sí fóònù mi nílé. Ìwákùwà ni àmọ́ wà. Ẹ̀dẹ̀ lè wà pé yín náà bí ẹ fọwọ́ òsì fi sílẹ̀. Mo wá láwọn fẹ́ fi fóònù sí àbí? Mi ò kì í ṣe wèrè. Ṣé ẹ fẹ́ sọ mí di wèrè ni? Mo ní mo kó fóònù sí bí ngbà tí màá débí lẹ́ẹ̀kan. Báwo ni fóònù sí dé? Oh my God. Mo ti wọlé sí kò sí fóònù mi bẹ́ẹ̀. Ṣé fóònù méjì máa disappear kúrò bí láì ṣàdìyẹ? Fóònù yẹn wà ń bí, èmi náà rí pé fóònù yẹn wà ń bí. Báwo ló ṣe disappear? No, wọ́n try láti sọ fún mi pé mo ti ń dàgbà débi pé mo ti ń ṣarán. Mo ò ní mọ ibi tí mo kó fóònù mi sí àbí mo ò ní mọ ibi tí fóònù mi wà. Mú ìwà. Ẹ̀gbọ́n, ibi tí ọ̀rọ̀ dé dúró yìí, kékeré ni. Tóyọ̀sí, sórí ibi tọ́rọ̀ dé dúró sí wọnú báàgì ẹ̀ kó fóònù jáde fún ẹ̀. Kò sí òṣè. Irú ọ̀rọ̀ wo? No, wait, young lady, wait. Sórí ẹ pé ṣo mọ́kàn tó ń sọ dá. Ẹ̀gbọ́n, no, irú allegation burúkú òmúyàn wá síbi ó dẹ̀ ń folè lọ kó dáná àìwọ́ fíṣù. Ẹ̀gbọ́n mi ò folè lọ. Tó bá ṣe kó bá mi kó fóònù mi sínú ilé sọ fún tí kó sínú ilé òmọ́ bí tó náwó ẹ̀sìn. Èwo ó ń folè lọ ni. Ṣebí sitting room mi bá yín. Mi dẹ̀ kó fóònù yín lọ́wọ́ dé sitting room. So báwo ni mo ṣe kó fóònù. Irú allegation burúkú ni báwo ni wàá máa ṣe pé ó lè lọ́mọlọ́mọ. Kò yé mi. Nonsense ló ń sọ náà. Ẹ̀gbọ́n, ohun tí mò ń sọ ó yé mi dáadáa. Ó yé mi. Èmi tí mo ní kó túnú báyìí kó mú fóònù jáde mo mọ tí mo sọ. Ẹ̀bùn yìí tó fi ẹ̀gbọ́n ẹni yìí mo mọ dáadáa àdìjọ mara wa. Ó rà pé nǹkan ṣe ẹ́ orí ẹ̀ fẹ́ burú lọ́rùn ẹ̀ ni. Ó ní ìgbógun olè. Ó yá tú fóònù ẹ̀ tú báyìí kó fóònù jáde. Wá. Ṣé o ń pè mí lólè ni? Wait, it's getting out of hands now. O ti ń pè lólè. Ẹ̀gbọ́n kí ló kó wọlé aṣọ rẹ̀ fún olóko fún? Tí tó bá ti tú báyìí tí ò sí bẹ́ẹ̀ tó bá wù yín gbà yẹn lè fi ṣe mí. Tó bá tú báàgì ẹ̀ tó gbà á fún kankan bẹ́ẹ̀ má bá ìjà o. Má bá ìjà ọmọ ọgbẹ́ èèyàn tí mo jẹ́ o. Ṣé o wá ń pè mí lólè ni? Olè mi mo Dodo. Ẹ̀gbọ́n ẹni tẹ́ ẹ̀ sọ ọ̀pá yìí mo mọ dáadáa. Òun sọ̀tẹ̀. Kí n kò ń ṣe insult mo mọ dáadáa. Ẹni kókó fún ó yá tú báyìí kó fún fún. Ṣé o fẹ́ dáhùn? Fóònù wo? O kó fóònù fún mi. Shut up! Kó tó sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé kò mọ nǹkan tó ń sọ ni. Ìwọ kó sì jókòó síbẹ̀ yẹn o ò rí nǹkan gidi sọ o dẹ̀ sì sọ pé kò kò fóònù fún ẹ tó bá yẹ pé lóòótọ́ ìwọ fúnra ẹ o mọ túbàgì ẹ̀ ń gbà yẹn. But I won't take it like ẹsẹ̀ mo lórí ni tó bá túbàgì ẹ̀ tí o bá ti fóònù bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ já o. Jẹ́ kó tù náà. Máa bẹ́ẹ̀ já o. Fóònù ń bo. Mo mà dáràn o. Mi ò lè mú fóònù. Yóò mú màmá mi. Àbírú àkóbá wo ni? Fún ìwà ọmọkùnrin òde ìbẹ̀rù Ọlọ́run. Ẹ wo torí Ọlọ́run sà mi ò dé ní fóònù mi Ọlọ́run rí mi Ọlọ́run nìkan ló lè ṣẹlẹ̀ rí níbi báyìí mi ò dé ní fóònù mi. Tóyọ̀sí. Ewo ló kú sí ẹ tó fẹ́ dé lẹ́yìn mi báwo lè ṣàánú mi. Torí Ọlọ́run sọ́tàn kí ni mo sọ. ẹ̀wọ́n nìkan lélẹ́rìí mi mi ò dún fóònù mi o. Mú ìwà ṣé o ti ń ṣe kọ́ńtẹ́ǹtì? Fún kí ni kílẹ̀dẹ̀ prank mi kí ni gbogbo rọ́bìṣì. Kó mi ò prank yí ẹni tẹ́ ẹ̀ sọ ìtẹ́ mo mọ̀ dáadáa. Ó mọ mi pé kí ni. Mo mọ̀ dáadáa mo mọ̀ dénúdénú mo mọ̀ ẹjọ́ tí mo kọ́ di níbí tí mo rí yẹn torí èèyàn mi tẹ́ ẹ jẹ́ àmọ́ òrùbó gan ti máa change ní òde kí n sọ anything. Ìwọ ọmọkùnrin kò dé ní dáa. Bó ṣe wà gbé wíìrì tó tó láyè kò sí. Mo mọ̀ dáadáa dé ẹ̀rọ ti skul tí mo ti ń ṣe ń gbà yẹn òun ló ń bá wọn rán aṣọ ní skul yẹn ó dẹ̀ jí láptọ̀pù 16 níbẹ̀.
mo tẹ̀ kó ti change ni náà. ṣe ṣẹlẹ̀ ló máa bá ẹ pẹ̀lú kọ̀ọ̀kan ṣe é máa dààmú kù ní. àfi tó bá jẹ́ pé mo karọ́ mẹ́. ẹ má gbọ́ ilé yìí. kí ló nígbà tí wọ́n mọ̀ pé gbé wèrè ni tó mọ̀ fóun gangan ní ìyàwó. ẹjọ́ mi jalè mi mú. kí ló dé tó mú wá síbí. ẹ̀gbọ́n bí òsèmi ni mo mú wá síbí. mo rò bó ti change ni kò ṣe plan work. wo tó wo bí tó tún bá yára ẹ dé wo bí tó bá yára ẹ dé just two phones. okay young lady ṣé kí n sọ tọrọ fún ẹ kí n ṣe wà ní ìgbàlú. yes owó díẹ̀ tó tún gbà lọ́wọ́ wa lójú ká máa ṣe jẹ́tújẹ́tù báyìí bó ṣe wòlé mo ti pààyàn mẹ́ta ní olókù ká má pariwo wọ́n lè pa ẹ́ dànù tó o lè ní délékè tí bá wá kówó mi fún mi bó ṣe máa kówó mi lọ nìyẹn pátápátá kò ní dàrú tó bá ti jáde tí bá ó dẹ kó fẹ́ sori burúkú sa ó yà bẹ̀rù ayé ẹ̀ máa bàjẹ́ ni tí bá bó kò ní dà fún ẹ ìṣòro olórí burúkú ni ẹ o ta. orí mi ló máa ń dà. bẹ́ẹ̀ kókó sì lọ olóṣì mímọ pẹ́ẹ́nù lè yẹ sí wà lára ẹ̀. o lè gbé wí fọ́. sáńgọ̀ gbé ẹ̀kọ́ tó sílẹ̀ sí ó dẹ̀ ko àti ẹ̀ fẹ́ tú dà ẹ̀ sẹ́ni tó introduce ẹ̀ sí mi òun bí iṣẹ́ ọmọ gidi ládùúgbò àbó ṣe lọ àlọ́ rámírámí láàrin o ẹni kò kí rábọ̀ ẹ̀ olóhùn máa ṣe ó sọ ọmọ gidi mo ní màá sọ fún yín ní bọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ ọkàn yín ti wà bẹ́ẹ̀ pẹ́fẹ́ gbéṣẹ́ fún ẹ̀gbọ́n. Ọlọ́run ò ṣe gbogbo mi ṣe máa lọ nìyẹn. ìfà ẹ má jẹ́ kí n tẹ̀ yìí ìbàdí sàbẹ̀ ẹ mọ̀ pé ọjọ́ tí mo sọ mo ní ẹni tẹ́ bá trust dáadáa ní kẹ́ gbéṣẹ́ fún. àbọ̀ ká má pa lórí burúkú ní ìwọ náà. no kí ni mo ṣe. ó mọ̀ pé o lè lèèyàn ó dé mú wá síwájú mi bí mo dẹ̀ tún sọ pé etí jọ wà àti pé definitely etí jọ ń ṣiṣẹ́ yẹn. èmi kọ́ ni mo introduce rẹ̀ sí yìí. ẹ bọ̀wọ̀ fún rẹ dúró gẹ́gẹ́ bí guarantor pé ọmọ yìí ẹ ti jọ wà àti pẹ́. ìgbà tí mo rí mo rò bó ti change ni. náà bọ ìgbà tó gbé fún yín sí tó tún di mo tó mọ̀ pé ẹ̀mí yẹn sì wà nù ayé ẹ̀. ó dẹ̀ fẹ́ kí n trust ẹ ṣé lè pé ẹ fẹ́ jọ gbowó lọ́ọ̀mì pé wà lọ gbà rẹ̀. èmi tó bá tiẹ̀ gbárò òun máa pa ẹ́. èmi ó mọ̀ mí o mú ìwà mo lè pa ẹ́ o. ẹ dára sí mi ju gbogbo ẹ̀ lọ náà. bọ́tí bá padà mọ̀ pé o lọ́wọ́ sí kìíní náà wíwá nǹkan máa ṣí ẹ o. bọ́tí mi mọ̀ gbàtẹ́ tí ẹ rí tẹ́ fẹ́ gbéṣẹ́ fún tẹ́lẹ̀. ìyẹn dẹ̀ tún máa bẹ̀rẹ̀. tó a jẹ́ pé mo gbàtẹ́ fẹ́. ó ní sóríire wọn mo ṣí. kò dẹ̀ ní rí ilé ọkọ gbé. ṣé tí wàá rántí báyìí. mú ìwà aṣọ tiẹ̀ kì í ṣèyàn mi kẹ̀lẹ́ wa máa wo mo sọ fọ́rẹ́ mi mo yọ̀ gbà yẹn àtìgbà tí mo kọ́kọ́ rí ọkùnrin yìí mo ní kò sí èèyàn kankan lára rẹ̀ ìfẹ́ mi ni mo yọ̀ tẹ́ ẹni dájọ́ ń wá yẹn àtijọ́ jà torí ọ̀rọ̀ ọkùnrin yìí sórí kárẹ́jò kárọ́kùnrin ìwọ ló yẹ ká kọ́kọ́ paná ẹ wò mọ́ mi ò lọ́rọ̀ púpọ̀ bá ní sọ ọ̀rẹ́ mi gbọ́dọ̀ pọ̀ pàtí mi ẹ jẹ́ kí ẹ jókòó ẹ jókòó. ó ṣe yẹn o ọkùnrin ni. ṣe rí arákùnrin tẹ̀mú wa ẹ̀ kò lè rí ojú rere Ọlọ́run gbà tó gbé arábìnrin yìí ó ti fi ọ̀rọ̀ ẹ̀ ó ti fi lé Olúwa lọ́wọ́ wọn lè rí tẹ̀nìyàn gbà ká tó wá ní ti Ọlọ́run. ìyàwó ni torí ẹ̀ náà ló jẹ́ ká wá sọ̀dọ̀ yín ẹ jọ kí ẹ ràn mí lọ́wọ́ kí mo lè ṣe. arákùnrin ẹ bá wà ní àyíká fún ọdún kan nínú àwẹ̀ àti àdúrà. ọdún kan. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ìyàwó ni ẹ jọ mi gbọ́ ọ̀rọ̀ tẹ́ sọ dáadáa màá wà níbí fún ọdún kan. fún ọdún kan gbáko lẹ́yìn ọdún kan èkó ibi yẹn wọ́n máa gbọ́ àdúrà yín o ṣùgbọ́n Ọlọ́run lè ṣàánú yín kó ṣíjú àánú wò yín. kò ṣe bóyá ọdún kan àdúrà máa gbà o ìyẹn tọ́lọ́ bá ṣíjú àánú wò yín. kò tó tẹ̀lé gbà lọ́dún kan. bẹ́ẹ̀ ni mo sọ fún yín arákùnrin ẹ ṣe yí pọ̀ ojú arábìnrin yìí. ayé mi ti bàjẹ́ ṣàánú mi kí ni fún mi báyìí. ìyàwó ni kò ṣe bí ọdún mẹ́wàá bíi 20 ọdún ẹ bá gbà tún wò dáadáa. arákùnrin ẹ̀yin ti gbàgbé nǹkan tẹ́ ṣe sẹ́yìn wọ́n ní bí ogun bá jẹ lọ́gbọ̀n padà wá. arákùnrin nǹkan tẹ́ ṣe dùn arábìnrin yìí. Jésù Kristi bẹ́ẹ̀ ni. dábàá fẹ́ kádùrá yín gbà nǹkan tí mo ní kẹ́ ṣe òun ẹ̀ máa yẹ ní àyíká yìí sí ni pẹ̀lú. ẹ má fi kíkọ́ lo ẹ ò ní lẹ́fẹ́ lọ lé o rárá àyíká ilẹ̀ máa fún ọdún kan. aláàánú lọ́lọ́run ó lè rò kádùrá yín gbà kó ṣàánú fún yín. ọdún kan. bẹ́ẹ̀ ni. òun dáwọ́ ní dúró òun pariwo ọdún kan. ẹ wọ ẹ ṣeun mọ́mì ẹ ṣeun gan ni mà ẹ ṣe mà. tẹ bá ṣe tán mo wà ní church mo fẹ́ lọ dánwò èèyàn nílò ẹ ṣe mo dúpẹ́. nítorí o ò jẹ́ lẹ́ni tí wọ́n ń pè ní ọkùnrin rárá àti rárá pé mi ò lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ bá ẹ sọ bó ṣe ń tí mò ń lọ yìí mo ń lọ sọ́dọ̀ ọmọ èèyàn láti lè sọ. ó jẹ́ mi padà bàjẹ́ mo dára kí ni mo fẹ́ ṣe.
fi ọdún kan gba àwẹ̀ àti àdúrà. Àṣẹ lóòótọ́ lọ́rọ̀ àwọn àgbà wọ́n ní tí ogun bá jẹ lọ ogun ó padà jẹ bọ̀. Ó ti dá odidi ọdún kan. Kí ló ṣọdún kan? Ògùn tí sí àtúntò láti wí pé lọ́wọ́ tó dáríjì mi lọ́pọ̀ ọdún kan. Ọpẹ́ òkú owó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìpàdé mi kan. Ó rí o, òótọ́ ni ó lájere. arákùnrin ṣé nǹkan tó gbé dání ṣé ìwọ ló ní. arákùnrin o ò lè gbé lọ tó bó sopọ̀ mọ́ òkun ẹ̀mí mi. Okùn ẹ̀mí rẹ̀. bẹ́ẹ̀ tó rọ́kùnrin tó lọ yìí ẹranko lásán ni tó dáwọ́ èèyàn bóra. Tó o bá ti ṣe tí mo fẹ́, èmi náà gbé ìkòkò ẹ̀mí rẹ̀ lé ọ lọ́wọ́. sórí yóò bá ayé rẹ jẹ́ káyìn ni bọ́ọ̀ bá ṣọ́ra. Bàbá kí ló ṣẹlẹ̀? Bàbá mo jáde fẹ́. mo ní òwò alẹ́ kọ́ lọ. àgbà máa ní sìgìdì ńgbà míì tó bá rúgbà ọ̀sẹ̀ báyìí àrùmọ́sọ̀ ni bọ́ ọ bá gbé ẹrù jẹ́ ẹran ńlá ọ̀dà lójú ọ̀ lè sọ. Bó o ṣe wọlé lẹ́ẹ̀kan o ní ìfẹ́ rẹ ti wà lóòkà àyà mi, ó sì máa wù mí kí n fi ọ ṣàyà. Jẹ́ rọ́lá ojú ẹ̀ lélẹ̀. ọmọdé rẹ ọmọ ogun ó ń pè lẹ́fọ̀ọ́ mi ì lè fi ọ. Tó o bá ti lè fẹ́ mi, a jẹ́ pé ìkòkò ẹ̀mí rẹ ti ń bẹ lọ́wọ́ mi, èmi náà sì ní gbé fún ọ. Bàbá yẹn ti kú. Inna lillahi wa inna ilayhi raji'un. ìnà kankan kò sí nà kankan bẹ́ẹ̀ kò sí nà gbọ́ nàlá èmi kì yóò kú bí kò sí yíyí kẹ́mi lè máa wò ní sọ olúwa mi. Lójú wípé tó ń wí ó mú ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. bẹ́ẹ̀ ni arákùnrin ó dá mi lójú torí ní ẹgbẹ́ wa a kì í jáde rárá mo ṣe tán láti fi ọ. Má jẹ àdéhùn tí ń bẹ láàrin wa.